Mo kí gbogbo ọmọ Odùduwà, mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé níbikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ láǹfààní tẹ́ ẹ ti ń gbọ́ mi lónìí. Ọgbọ́n ńlá tó solé ayé ró ìbà rẹ o. Ọlọ́run ọba mi lókè ọ̀run ìbà rẹ o. Alágbára lọ́run ìbà rẹ. Funfun níní tí ń gbéná ọlá funfun níní ìbà rẹ. Ọ̀run àgbà tó kalẹ̀ bí ọ̀wàrà òjò. Adémọ́ládé tó dé o, gbogbo ara kìkì ẹ̀bùn. Ọ̀rọ̀ gidi mo mú wá sọ́dọ̀ yín lónìí. Ọmọ Odùduwà, Adémọ́lá Bankole, bàbá ọ̀rọ̀ àgbà, ó tún ti dé o. Ẹ bá ń tẹ́tí lẹ́kọ̀ọ́. Ó mú wá fún yín ó kí o. Ọ̀rọ̀ ńlá sì ni. Ó ní ìdí kẹ́ farabalẹ̀, kẹ́ ẹ sì gbọ́ mi dáadáa. Kí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí. Ìgbéyàwó ni. Ìgbéyàwó. Ó ṣe pàtàkì. Ó sì ṣe kókó. My brothers and sisters, please save your marriage. Ìṣẹ̀lẹ̀ ńlá kan ló ṣẹlẹ̀ níbì kan, ní dònà pẹ̀lú púpọ̀. Torí ẹni fẹ́ kẹ́ fi ṣàríkọ́gbọ́n. Pàápàá náà ló jẹ́ kí n gbé ìtàn ìjáde. Tó bá níyàwó, ṣe dáadáa pẹ̀lú rẹ̀, finú kan mọ́ra yín lò. Gbogbo àrà tó bá fẹ́ dá láyé, ṣe dáadáa nítorí ọ̀la ni o, torí ẹ ò bímọ. Àrà tẹ́ ẹ bá sì dá, ọ̀nà làwọn èèyàn tẹ̀lé. Ìwà tẹ́ ẹ bá sì hù, ọ̀nà làwọn èèyàn máa hù. Àwọn nǹkan bẹ, àwọn ìṣesí kan bẹ tá a fi lọ́mọ lọ́wọ́. Ìṣesí ayọ̀ ni o. Ìṣesí dáadáa. Pàápàá ìwọ ìyá tó jẹ́ pé àwọn ìwà rékèrèkè ọ̀nà ló wà lọ́wọ́ rẹ̀. Ìbá dáa kó gbọ́rọ̀ yìí kó o sì fi ṣàríkọ́gbọ́n. Àwọn kéékèèké bí nìyẹn ò bá níwà nǹkan burúkú ló ní o. Bí nìyẹn bá tó wá ní ojú kòkòrò ó tí ò dáa mà ní. Bí nìyẹn ò bá tó wá mojú tí ò bá mọ́ra tí gbogbo rẹ̀ wá bá bí ìgbà kúnlẹ̀ bá rọ̀ nǹkan tí ò dáa mà ní o. Yorùbá sì bọ̀ wọ́n ní nǹkan tí ò dáa lórúkọ méjì wọ́n ní kò dáa ni. Ọmọ Bánkọ́lé, ìrírí ayé kan ló ṣẹlẹ̀, ẹ jẹ́ n bá àwọn èèyàn gbọ́. Ọmọbìnrin kan ń bẹ tó jẹ́ wípé òun àtọkọ àfẹ́sọ́nà rẹ̀ àti secondary school ni wọ́n ti ń bára wọn bọ̀ tí wọ́n sì fi jáde yunifásitì. Kódà bìkan náà wọ́n ti sáf tí tóbìrì Ọlọ́run ọba mi. Nígbà tó yá, ọmọbìnrin ìdájọ́ ìgbéyàwó sójú ọ̀nà. Ṣùgbọ́n ọ̀tọ̀ níbi tọ́kọ ríṣẹ́ sí, ọ̀tọ̀ níbi tí ìyàwó ríṣẹ́ sí. Wọ́n ò ṣe kìí ṣe the same course. Òun náà ni wọ́n bára wọn ṣe. Náà ni wọ́n ṣe ní yunifásitì. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni. But yunifásitì kan náà ni wọ́n dìjọ lọ. Ọmọbìnrin yìí débi iṣẹ́ oní ṣúgà dàdì. Ojú kòkòrò nípa ẹ o. Gbogbo tẹ́dá ó bá sì ṣe kó fọgbọ́n ṣe é. Bàbá ni wọn ò rí ẹ. Ọlọ́run rí ẹ o. Èèyàn gan rí ẹ pẹ̀lú. Èèyàn rí ẹ. Ẹ já sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Ẹ jẹ́ mú ní pépèpé. Wọ́n dájọ́ ìgbéyàwó sọ́nà. Ohun gbogbo tẹ́dá ó ṣe láyé owó la fi ń ṣe é. Wọ́n mọ́jọ́ ìgbéyàwó. Ǹjẹ́ ẹ mọ̀ pé sugar daddy òun ló sponsor marriage? Sugar daddy òun tún ni father of the day, chairman of the day, the chairman of the occasion. Bàbá gbówó dé. Hòtẹ́ẹ̀lì tí wọ́n lọ́ọ̀jì bàbá yìí sí, wọ́n jẹ́ kó nasẹ̀ díẹ̀ sí ibi tí wọ́n ó ti ṣègbéyàwó. Ìgbéyàwó tí a fẹ́ ṣe níjọ́ Saturday. Bàbá aláyé ti wọ̀lú láàárọ̀ kùtùkùtù ọjọ́ Friday. Àwọn ọ̀rẹ́ ìyàwó nǹkan oríṣiríṣi èèyàn. Wọ́n gba bẹ̀yẹ hòtẹ́ẹ̀lì yẹn rẹpẹtẹ láì mọ̀ wípé hòtẹ́ẹ̀lì náà ní best man máa sùn. Ìyàwó kàárọ̀. Ìyàwó kọ́kọ́ wá kí sugar daddy. Wọ́n ṣe fàájì. Ìyẹn ò tó wọn o. Ìgbà tó tún dijọ́ kejì ní ìdájí kùtùkùtù ìyàwó tún wá. Ó tún wá ṣe fàájì. Wọ́n ò tàkókò tí wọ́n lọ múra. Bàbá aláyé gan ró tó wẹ̀ jáde ní pẹ̀lú ọmọbìnrin yìí. Wọ́n kọ́kọ́ ṣe fàájì díẹ̀. Wọ́n tó bọ́lẹ̀ bí ó káwọn lára dé, wọ́n fẹ́ yìn lé mọ́tò. Bóyá wọn àti ẹ̀fúra ní fáwọn èèyàn lè jáde lásìkò tí mò ń wí tó ló jẹ́sìkò dájí. Ọwọ́ dájí ni.
bẹ́ẹ̀ ni Besman ṣe ń wo gbogbo tó ṣẹlẹ̀ bí bàbá ṣe ń gbọ́ tí síyàwó oníyàwó lẹ́nu bó ṣe ń là ń kìsìn in fact wọ́n fẹ́ lè kíra wọn mọ́lẹ̀ ń bẹ̀ àbí tó bá lè mú wa bo ní bàbá ló fi lé gbé kínní àyà sẹ́nu àràwọ̀ ló wá kù tí yàn lè dá níta gbangba tí wọ́n kúrò nínú ilé ọlọ́run ní fi wá ṣẹ̀sín wọ́n mú gbogbo eléyìí wọ́n sì ranù ìtàn kásá wípé ibẹ̀ ni ìyàwó gan ti múra láì ṣe bàbá ìyàwó sugar daddy látìgbà tí wọ́n ti pàdé látọdún mélòó kódà bó sọdún kan lẹ́fẹ̀rin àbọ̀dún méjì ó ti yẹ kó jẹ́ pé bygone is bygone àìlọ́kàn àtọ́jú kòkòrò ta ni ká wá bá bí báyìí bí mò ń lọ rèé o wọ́n mọ̀ débi ìgbéyàwó sugar daddy mọ̀ náwó gan o ó bowó nú jẹ́ fún ìyàwó àtọkọ bọ́ndúbọ́ndù ló náwó tààrà ìgbéyàwó ó dún o ó lárinrin ṣùgbọ́n kan ní ìgbẹ̀yìn ta ló jẹ̀bi ṣó yẹ ká lọ́kànjú àní ṣé tó bá ṣe wọ́n náà ṣe Besman ṣé kò ní sọ tí ó bá ṣe yìí ní ṣe sọ àbẹ́ dé mọ́ra àmọ́ ẹ̀ máa rántí pààrí bákan náà kọ́ ni wá o tó wá fi jẹ́ wípé ńgbà àgbéyàwó tán wọ́n wá wọlé ọ́nímù àti promise bá ń lọ ṣe ń bì kan tẹ́lẹ̀ ọkọ lòun ò lọ mọ́ ilé òun lòun lọ ọjọ́ kìíní oṣù kan oṣù méjì ọkọ ò súnmọ́ ìyàwó tó ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé díà ọkọ ní kò sí problem èkó ṣe pàmì pẹ̀lú rẹ̀ ò ní àjọṣepọ̀ rí ká tó fẹ́ ra wa ọmọ pé mo complete kò kà tí wù mí ni oṣù mẹ́ta ọdún kan because ẹ̀rù ń bọ́kọ́ kíyàwó mọ́pọ̀ ń gbóyún dé torí pé kò fẹ́ fọmọ àlè ṣẹwọ́ àkókò róyún mú ìyàwó àmọ́rọ̀ ìdùn ọkọ púpọ̀ lọ́pọ̀lọpọ̀ jù ọ̀rọ̀ ìfẹ́jú o àwọn ẹbí láti sọ pé kí ní ìṣẹ̀lẹ̀ sí yín ọkọ ní òsì ìyàwó náà dé mọ́ra at the end of the day ọ̀rọ̀ yíwọ́ ìtòrò sẹ́wẹ́ ẹni tí ń wá láàárẹ̀ dákẹ́ ó lójú ìtìjú téèyàn máa ń pamọ́ra o ìgbéyàwó yìí kan ọ̀rọ̀ dójú ọ̀rọ̀ ọkọ lòun ò lè fi ọ lọ bá sugar daddy I'm not a mogun I'm not a murọ ìgbéyàwó mi káàárọ̀ èmi àti ẹ ọlọ́láṣepọ̀ pẹ̀lẹ́ lómi ilẹ̀ tó mọ́ láàárọ̀ kùtùkùtù ọtún lọ láṣepọ̀ pẹ̀lú ẹni bákan náà débi pé ẹ kóra yín síta àwọn jètè evidence wà o torí gbogbo ẹ̀ ni wọ́n record ó sì wà lọ́wọ́ mi bí ṣé kí n play rẹ̀ fún ẹ tó bá ṣe wọ̀ nǹkan so lè fara mọ́ ta ló jẹ̀bi iṣẹ́ Besman ní ká dá lẹ́bi ni àbíyàwó àbí bàbá sugar daddy olójú kò mú kò lọ àbíyàwó olójú kòkòrò ṣe à sọ pé best lady ẹnu rẹ ní ọ̀rọ̀ àbúdàgbéyàwó rú ó kù sí yín lọ́wọ́ àmọ́ má jẹ́ pé lémi ni bí n bá tiẹ̀ sọ̀rọ̀ ìgbéyàwó rẹ dọwọ́ rẹ ìdílé rẹ dọwọ́ rẹ olójú ẹni èèyàn fọ̀rọ̀ lọ olójú ẹni èèyàn sọ̀rọ̀ fún bọba bí ọmọ àlè fọ́kọ rẹ ọjọ́ bá ti sọ fẹ́nìkan àwo ti yá ọ̀sẹ̀ nìyẹn ọ̀sẹ̀ àwo ti yá ọ̀rọ̀ rẹ ti di ògbè fónfó lóhun lágbára lọ́wọ́ tún lásìkò sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ mẹ́ torí ìjọ kan ń bọ̀ ẹ̀rí ọkàn ò ní jí ó gbádùn yóò bá ní ẹ̀rí ọkàn tó dáa ẹni ẹ̀rí ọkàn rẹ̀ bá ti kú òun ló máa ń hùwà ìkà yóò bá ọ sọ yóò sọ fọkọ ẹ̀ ọmọdé ń bẹ lọ́dọ̀ rẹ yìí lọ́ọ̀rẹ́ tẹ ìyàwó rẹ nínú ìwọ kọ́ lọ ní ńgbọ́ ọ̀rọ̀ bá débẹ̀ ìwọ tó fẹ́ ṣègbéyàwó ọ ti wà nílé ọkọ ní ọ sì nílé ọkọ ní ó yẹ kó mọ tó ń ṣe o báṣìírí èrè ò bá tú má tàṣírí rẹ fọmọ ènìyàn fi sọ́dọ̀ Ọlọ́run ọba fẹ́ràn ọkọ ẹ àmọ́ má ti ń ṣe ni ojú òní tí a ìgbéyàwó ṣe pàtàkì ó sì ṣe kókó a ò gbéyàwó nǹkan míì torí ọmọ ni ká sì wá nífọ̀kànbalẹ̀ àti ìtẹ́lọ́rùn pẹ̀lú rẹ̀ kíyàwó gbọ́ tọkọ kọ́kọ́ sì gbọ́ taya kí ìdílé yín ó dùn wàrà òsì lónìí wàrà máa wà lọ́la ṣùgbọ́n tó bá ti ń di wípé ohun tí ò ṣẹlẹ̀ rí ní ṣẹlẹ̀ àbí tó ti ṣẹlẹ̀ láì máyé ìgbà
tó bá tó continue láti máa ṣẹlẹ̀ ègún ò ní jà wá o tẹ bá rí ìdílé tó tòrò wọ́n mọ tí wọ́n ń ṣe ní o wọ́n gbàdúrà sọ́lọ́run Ọlọ́run bá wọn dá sí o ìwọ̀n abẹ́ ẹ̀bùn tọ́lọ́run fún èèyàn gbà míì gan-an ó níye tó mọ̀ ìwọ náà wàá jókòó ọ wàá máa bẹ lọ́wọ́ lọ́wọ́ máa bọ́ fi kún Ọlọ́run máa bọ́ fi kún èyí tá à ń gbọ́ iná ẹ̀bùn Ọlọ́run ọba ni àyà láti bì kankan Ọlọ́run ọba ni o torí kìí ṣe pé bóyá ṣe lálọ́ rẹ̀ gbé àyè tá a kọ́ gán ọ̀pọ̀ ẹ jẹ́ ká máa tá à ń ṣe ẹ jẹ́ ká fẹ́ràn ara wa ẹ jẹ́ ká fẹ́ràn níta bá fẹ́ ṣe ẹjẹ́ àṣẹ tọkàntọkàn sì kíyèsí ohun àtijọ́ ó ti kọjá lọ Olúwa dárí ẹ̀ṣẹ̀ jìn wá o ìdílé wa ò sì ní dàrú ọ̀rọ̀ àgbàlẹ̀ ń gbọ́ látẹnu Adémọ́lá ọmọ Bánkọ́lé gbéyàwó save your marriage. God bless you all and bless your marriage in the mighty name of Jesus. Amen. Inshallah Ọlọ́run á gbọ́ àdúrà wa o tún délé rẹ̀ ṣe o yóò sì dára fún gbogbo wa.